ọ̀nà ẹ̀wọ̀ yẹ àtúnkì yín pé ẹ kú ojúmọ́ mà ẹ kú ojúmọ́ mà ẹ kú ojúmọ́ rí ojúmọ́ aláyà ló máa yín lénìí ara ò ní ní ẹ ní mọ̀nira lódò là ń bọ́ gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbìn sí tí odò kì í ráwọn omi orere ò ní ṣọ̀wọ́n nílé yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá tẹ́ ti pè mí fún àwọn ọmọ àlè tí wọ́n ń jáde fún ara wọn tí mo fún lọ́rọ̀ lánàá mẹkáníìkì ṣe ìwò máa fẹ́ jẹ́ ẹ̀sùn àwọn èèyàn ṣiṣẹ́ mi di pápápá o tọmọ Yorùbá bá bù ẹ́ máa pe Ìgbòho sí ẹ o Fatai Abdul Fatai máa pe Ìgbòho tẹ́ ní kí n fi wọ́n lẹ̀ ṣe rí tí àwọn ọmọ àlè bá yọjú tá a bá bá wọn wí wọ́n rò pé wọ́n ṣe bẹ̀bẹ̀ ni bọ̀tí mo ti fi wọ́n lẹ̀ mo kàn fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá láàárọ̀ yìí ni ẹ mọ̀ pé ibi tí mo wà mi ò lè ráyè láti tú bí ejò bí mo ṣe máa ń tú wípé ẹ má jábàáyé gbà wọ́n mọ́ ẹ ṣe ìyá mi Táíwò Kíkẹ́ lọ́mọ Fásánmi a kú oríire ẹsẹ̀ Ìgbòho dá nílùú àwa láàmọ́ àwọn ẹni ibi ní o mọ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń kó agbádá kiri àtọ̀pá wáìtì ṣé ọmọ aládé ò yàtọ̀ sọmọ ọlọ́pàá ni agbọ́pàá àtẹni tó dádé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ aládé ládé Aláàfin ọ̀ládé adé aládé kún lágbàfà láàfin ṣé kò yàtọ̀ síra wọn tó jẹ́ pé ìran wọn wá gbọ́pàá nílẹ̀ kóòtù òjíire ni tó fẹ́ wá sọ̀rọ̀ àwọn di bàbàrà sí wa lọ́rùn tí ọmọ àlè á máa ṣàlẹ́jì ọmọ ọkọ. It is not possible. We won't take that one again. Mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ Ọlọ́run tún bàbá wa lọ́ra ẹ̀mí bàbá kárí bàbá pẹ́ bàbá ṣe fi yangàn. Mo mọ̀ pé níbi tí bàbá bá wà lénìí inú wọn máa dùn ni pé ẹ̀ńbágò tí Fúlàní gbélé Sunday Ìgbòho lórí Aṣíwájú Bọ́lá Ahmed jà àdúpẹ́ lọ́wọ́ president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ fún iṣẹ́ tako mo fẹ́ lè sọ pé ìgbà àkọ́kọ́ tẹ́ máa ṣoore fún ìran Yorùbá rèé ẹ ṣé gan ẹ kú ìtọ́jú àṣà àmọ́ lóore adẹ̀kí bàbá wa Adéwọ̀lú Oyínwọ̀lú Iyọ̀wọ̀lú Ìdùnnúwọ̀lú Ògówọ̀lú Òmìnira wọ̀lú Babaládọjà ọba Olúbàdàn tí gbogbo ilẹ̀ Ìbàdàn káàbàtà bí a dára fún yín bàbá a rí yín pẹ́ ìran kóòtù òjíire a máa jọlá yín pẹ́pẹ́pẹ́pẹ́ Bàmínírì Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ kóòtù òjíire olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ọmọ ò lè pàtàn bàbá ní máa pàtàn ọmọ ìdí bàbá lọmọ bókó tí ò bá dẹ̀ sókó kò ní pọ́sibù mú bàbá láti sun ọmọ a rí yín pé olórí aládé káàbàtà o mo ka ìtàn kan lénìí mo dẹ̀ ní mi ò ní bá wọn dá sọ̀rọ̀ ìtàn bàbá mi ọwọ́ ajérò tí aburú ò ní ṣẹlẹ̀ sí wọn gbogbo àwọn ọba tó dìde Bàmí Olúgbọ́n Bàmí Olúkẹrẹ Bàmí Ọlọ́wọ̀ Olúpotì kábíyèsí ọlọ́ka àti ọ̀kà àkókò mo ka ìtàn kan nígbà tí wọ́n sọ̀tọ̀ ìjérò 1859 no mo ní 1359 ọdún àbókí wọn ti pẹ́ bàbá a máa rí yín pẹ́ ẹ jẹ́ ju àwọn ará aṣáájú lọ ẹ dẹ̀ ní fìnira ló gbà láṣẹ Olódùmarè ìyá mi Eunice Ládìpọ̀ ẹ̀kú ọjọ́ mẹ́ta a máa rí yín pẹ́ o mo wá fún yín ní ìròyìn ayọ̀ ni kí ìròyìn ayọ̀ máa ń ṣubú lu ìròyìn ayọ̀ ni àwọn kan sì ń wà pé bàbá kan pè mí láàárọ̀ pé Sunday Ìgbòho ti fúri pé ó ti ń ṣe wọ́n bí àlá ni ó
ó ṣe wọ́n bí àlá mo ní bàbá ẹ sùn ẹ kú lójú oorun ó ti kú lálàá ó ti di original ọmọ kọ́dé mo kọrin kan ní ìjẹta mo ní kìnìún yọ sẹ́ranko jìnnìjìnnì mẹ́ranko Ìgbòho yọ sí àwọn ọlọ̀tẹ̀ wọ́n ń bẹ́lúgbó kìnìún yọ sí àwọn ọ̀rọ̀ bàbá mi Sọ̀fíù Adéyẹmí jẹ́ Olúwọlé adára fún yín àwọn ọ̀tá ń bẹ́lúgbó ni àwọn ọba inú wọn ń dùn àwọn ìjòyè inú wọn ń dùn bí àlàáfíà wọ̀lú bàbá kan ní I will specially write a appreciation letter to President Bola Ahmed Tinubu àwọn àwa wá àyè láti lọ kí bàbá wa Olúbàdàn Ọ̀nìrìṣà bàmí Olúgbọ́n mo ní ilé Gbọ́mọ̀jìnà wọ́n ní ṣéèkù ṣàṣẹ ọ̀nà ọ̀run mo ní ilẹ̀ Yorùbá iná ni pé àwọn máa dọ́dọ̀ bàbá wa Ọwọ́ Ajérò Olúkòtì Olúkòyí ọba Olúkẹrẹ ọba Àkàkókó all the obas bàbá wa Alákẹ́tẹ̀gbá to show them say thank you a ní yín ní bàbá ìyá ọ̀gbẹ́dọ̀ jẹ́ wá pé ẹ̀dẹ̀ jẹ́ kí ìyàwó jẹ́ wá gbé ọmọ kan wọ̀lú ìdùnnú wọ̀lú mo sọ lánàá pé oorun tí mo sùn ní ọjọ́ kìíní ọjọ́ Monday yẹ sí Tuesday ó lágbára díẹ̀ ló kù ń bá tọ̀lé tèmi ló tún wá lákàkà tó bá jẹ́ pé mo jẹ́ ní tó tọ̀lé bí ti Gani ni ń bá tọ̀lé wọ́n dẹ̀ ní sọ fáwọn ọmọ wọn kò sẹ́ni tó lè bù sẹ́dẹ̀ gbò àfi tí ń bá gbọ́ máa dá lóhùn ó ṣe wá lóore Ọlọ́run lò ó àìmọye àwọn tọ́lọ́run pè fún ìgbédìde fún àlàáfíà ìran Yorùbá tọkọ̀ tí wọ́n jáde síta Sunday Igboho ó dìde àwọn wèrè kan tí wọ́n sọ wípé kíní kankan tó bá kankan ní kó máa dá sí ẹni tó dìde tó ń jà fún wa pé kí ìran Fúlàní ọmọ pa wá mọ́ Bàmí Èwí Adó ẹ kú oríire ìgbà yẹn á tù wá lára á tù wá lára o á tù wá lára o àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o nígbà tí Májàsọ́lá dé o á tù wá lára o welcome back home àsìkò yìí o Májàsọ́lá ìgbà yìí o á tù wá lára o nígbà tí Ìgbòho ṣadé ó gbẹ́dọ̀ tù wá lára o àti rápẹrẹ àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o tẹ́ ẹ bá rántí mo ní ẹ̀yin bàbá wa ẹ̀yin sẹ́nítọ̀ wa ẹ̀yin rẹ́ẹ̀pù wa orin tá a kọ ní 2025 ẹ má jẹ́ ká kọ ní 2026 bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ information yẹn tẹ̀ mí lọ́wọ́ ṣe mọ̀ pé èmi travel láti jẹ́ta mọ́tò mi ni mo fi wọ̀nyí bẹ̀ yẹ jíà ẹ ti ní fort àwọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ìròyìn tẹ̀ mí lọ́wọ́ ẹni bá yùsì mọ́ Adó Èkìtì dáadáa wọ́n pè mí kan ní àti kankan bọ́bá ìlú bá kọjá bẹ̀ lálẹ́ Fúlàní máa gbé wọ́n á já sí ìhòòhò nígbà tí àwọn ọmọ ìlú gbọ́ pé Ìgbòho dé wọ́n ya bó bẹ̀ wọ́n náà wọ́n fẹ́ wọ́n bẹ̀ àwọn náà ti ń ya dànù ọmọ onílù ló ń sá fún wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àlejò ọ̀ràn ti ń sáǹsì I use this opportunity to tell every one of us ibi tẹ́ bá mọ̀ pé wọ́n péjọ pọ̀ sí ẹ jẹ́ ká lọ máa bá wọn bẹ̀ we don't want them here wọn ò kàn lè àwa ò lè lọ sí Sókótó ká lọ sí Kánò ká lọ sí Kaduna ká lọ sí Jìgáwá ká lọ sí Nasarawa ká dẹ̀ mú bí kankan sọ wípé no àwa la máa lọ bíbá yìí kò sáàyè fún àwọn Fúlàní kankan Ọlọ́run wọn á sọ̀kò pa onítọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin ọlọ́kadà all the ọlọ́kadà in Yorùbá land this is time to take action too. We don't want àlejò ọ̀ràn in our land anymore. A ní ìgbà tí Sunday Igboho dé iṣẹ́ á tù wá lára. Ó lè ní ẹ má jà, ẹ má jalè, ẹ má jalè. But kẹjà fún ẹ̀tọ́ yín. Àwọn tó dúró tó fẹ́ pa yín ní ìpakúpa ẹ má lé wọn.
anybody tẹ́ bá ti rí lórí ilẹ̀ yín ẹ lé dànù àti kankan àti ọjà yìí o ọjà Ṣáṣá lẹ́kìtì mi báyìí wọ́n náà ti sọ pé wọ́n fẹ́ wọn we don't want to hear àwọn tó wà ní tó kọ́ lẹ́tẹ̀gbẹ́ Ṣáṣá pé we don't want to see them there we don't want Fulani in our land. Environmental ti bẹ̀rẹ̀ lẹ́kìtì nìyẹn o sanitation ti bẹ̀rẹ̀ lẹ́kìtì nìyẹn ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. We need to defend our land. We need to defend our land. And we need our independence. Ṣé ma pé wọ́n ní wọ́n tún fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá Tinubu. Tọ́nà tó wọ́n náà wọ́n lè tẹ̀ wá pé tẹ́ bá ti rí Tinubu ẹ pa ni. They are 35. Mo gbọ́ nínú program brother mi Araba. They are 35 people. They are all 33 out of them. Fulani. Wọ́n lè èèyàn kan wá lọ́sùn. Èèyàn kan wá láyé Bayelsa. Gbogbo àwọn tó kù yẹ Fulani ni wọ́n. Out of 35 tó fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu. Second one, ilé iṣẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ ni o. Bí on the 16 ló ṣẹlẹ̀. 33 of them they are Fulani. Kí làwọn dúró ṣe pẹ̀lú wọn? Where are we give them chance to do whatever they like in our land? Let us flush them out. Àkókò dé. Àkókò àti flush wọn out of our land lélẹ́yìí. Mo sọ, mo ní freedom for Sunday Igboho, freedom for entire Yoruba race. Mo ń bọ̀ lára ẹ̀ làwọn kan wá pa mo wà lórí ọ̀kadà. Náà ní àwọn ọmọ OPC kí lèmi àtẹ̀yìn jẹ́ dàpapọ̀ àwọn wo program ẹ̀ àná let him be the last mo ní kò ní ara ló máa pa yín ṣé mo pé mi nìkan mo wà níbí báyìí ẹ dẹ́sẹ̀ ọwọ́ yín wò ẹ wá dá bílà tẹ́fẹ́ dá ẹ wà nílùú ẹ̀yin tẹ́jọ́ mo nílùú ẹ wà nílùú wọ́n ń pa ẹ̀ràn yín bí ẹni pẹran ọ̀gá yín tápà ó ń dàgbádá kiri ó ló ń dá OPU lẹ̀ mo wá rí ó ti sọ̀rọ̀ èdè kábíyèsí and this is our coordinator for Island yẹn náà ó wá dọ̀bálẹ̀ síwájú Gani kábíyèsí o alábàjọ tó sọ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ó ju ọba abòmí lọ nílẹ̀ Yorùbá ọmọ tápà tí wọ́n ń pa ìran Yorùbá tí ò dìde tó ń wòran tẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wèrè kan dẹ̀ sì tún tẹ̀lé lẹ́yìn èmi lò sí ààrẹ o ọba ni mo mọ̀ tó máa ní òsì tó máa ní ọ̀tún èmi ni bàbá jírò ààrẹ o gbogbo ẹ má dọ́pin nílẹ̀ Yorùbá we don't want bastard to hold any post again mo ní ìgbà tí ọmọ Májàsọ́lá dé tí ọmọ Adéyẹmọ wọ̀lú tó tún ní bàbá Adéwọ̀lú lẹ́gbẹ̀ẹ́ tó tún jẹ́ àrẹ̀mọ Olúbàdàn bó ṣe ń ṣe àrẹ̀mọ Olúbàdàn ló ṣe àrẹ̀mọ Èwí Adó ló ṣe àrẹ̀mọ Ajérò ló ṣe àrẹ̀mọ Olúkòyí ló ṣe àrẹ̀mọ Olúkẹrẹ ló ṣe àrẹ̀mọ Olúpòtì ló ṣe àrẹ̀mọ Ọ̀nìrìṣà Káàbàtà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. We must flush them out in our land. Mo pàtẹ́wọ́ bẹ́ẹ̀ yan ọmọ Adó ẹ̀yin ọmọ Adó ọ̀rá amúkàrà sí oríkèé Adó máa ń sápá mi lẹ́nu káre ẹ gbàjọba tí kankan lọ́wọ́ wọn ẹ̀rọ tẹ́ bá wà láti kankan ẹ̀rọ pé Kánò lẹ wà ní tẹ́ bá wà láti kankan ẹ̀rọ pé Nasarawa lẹ wà ní tẹ́ bá wà láti kankan ẹ̀rọ pé Daura nílùú Buhari lẹ wà kí ló dé nílẹ̀ Yorùbá. The rest wake up. We must deliver our land in the hand of the Fulanis. Say no to Fulani in your community. We don't want them. Cherry, tọ́mọ ẹgbẹ́jà wá ẹgbẹ́jà pàdé wọn. Ta ló sọ pé àní bàbá káì wọ́n fẹ́ pa Tinubu. So àwa náà agbẹ́dọ̀ gbé ìyàwó wọn. Tinubu bàbá wa káì àní bàbá. Ta ló sọ pé àní bàbá káì àní bàbá. Olódòdè bàbá wa káì ó ṣe léyìí fúnra Yorùbá. Let us appreciate it. Torí ẹ̀yin àgbà Yorùbá lẹ́ni yìnyín kẹ́ni ó ṣe mí. Olúbàdàn bàbá wa káì àní bàbá. Èwí Àdó bàbá wa káì àní bàbá. Olúkẹrẹ bàbá wa káì àní bàbá. Ògògànà bàbá wa káì àní bàbá.
onírìṣà bàbá wa káì àní bàbá aláké náà bàbá wa káì ẹjọ́ ẹ tètè fún wa láwùjalẹ̀ èyí tí ó ṣe ìran Yorùbá lóore ni ẹ fún wa o ẹ má fún wa ní ènìyàn bíi tara bí o mi ò dárúkọ o ẹ má fún wa ní pàpàǹlágí Àwùjalẹ̀ o ènìyàn tí ó ṣe ìran Yorùbá lóore tí ó gbé gbogbo Ìjẹ̀bú ilẹ̀ Yorùbá tí ó gbé sókè tó náà máa dúró gidigba tá máa rí lẹ́yìn wa pé yes we have baba Àwùjalẹ̀ tí ò ní jẹ́ kí ìyà ó jẹ ẹran kóòtù òjìrè òní ẹ fún wa Àwùjalẹ̀ tó ń bọ̀ bàbá wa káì ẹ jẹ́ kẹfà mẹ́ta yẹn máa lọ bẹ́ẹ̀ mo ní láàárọ̀ ẹgbẹ́ bóyá torí pé òru ni mo wọlé ni wọ́n lé lẹ́yìn tọ́ba ní àwọn ọmọ ya gbégi lé lẹ́yìn ọ̀run pé wọ́ we don't want you here this is our father's land ẹ jẹ́ kó kárí gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin Ọ̀ṣun ẹ jí let us say enough for àlejò ọ̀ràn in Yorùbá land we don't want them we are not one ẹ jí nígbà tí Buhari wà lórí oyè tó ń ṣèjọba ọmọ Yorùbá mélòó lóòótọ́ àlẹ́ èèyàn ní àmì ṣùgbọ́n àìní àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ̀ mélòó nínú ọmọ Yorùbá ló dìde pé òun fẹ́ pa Buhari ó ti dẹ̀ méjì lẹ́nu ìgbà tí Tinubu débẹ̀ tó fẹ́ pa so ẹni tí àwọn tí òróró rò wá why are you gbà wọ́n sílẹ̀ òyìnbó yẹn ti dé nìyẹn o àwọn tí òróró rò wá kí ló dé tá ń gbà wọ́n sílé ẹ já dìde pẹ́sì Tinubu mọ́ tó ṣe ni I told you that freedom for Sunday Igboho freedom for the Yorùbá race níjọ́ tó àná sì pé Sunday Igboho was a free man kò tí ì dé láti rí wọn lẹ́kìtì nígbà tó ti ń pààkì ẹrù wọn tó ti ń lọ àwọn tó yá lágídí inú wọn tó dúró àwọn ọmọ Yorùbá ti ń dì pẹ̀lú wọn ládó ń bí báyìí ní Èkìtì ń bí báyìí let us deal with them in any our town city fẹ́ wọn mọ́ lórí ilẹ̀ wa we are not one pé it is not possible to come to our land kẹwàá máa pa wá bí ẹran it is not possible again to come to our land kẹwàá máa kidnap wa we won't take it again. Operation flush them out by fire by force ẹ ṣe bàbá mi Sọfíọ Adéyẹmí Operation flush them out in Yorùbá land ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ dìde o ẹ dìde o population wọn ti pọ̀ ní Ọ̀yọ́ o bàbá mi Asẹ́yìn ọmọ ọkọ níyẹn ẹ dìde o ẹ sọ fún oníṣákí o Ọ̀kẹ́rẹ́ ti Ṣákí kó dìde Òṣèmọ̀wé Tòǹdó Dèjì Tàkúrẹ́ ẹ dìde wọ́n ní àwọn ọmọ orílùú náà wọ́n làwọn Àmọ̀tẹ́kùn àti àwọn Afro Màṣàdé wọ́n rò pé àwọn yẹn máa sọpọ́tì wọn ni orí ti yí ìlú ti ṣe orí ti yí ìlú ti ṣe ń jí o we don't want you in our land again. We don't want Fulani in our land again. Kama lè rìn bó ṣe wù wá lórí ilẹ̀ bàbá wa. Bàbá Tinubu, we don't want Fulani in our land again. Mo ti sọ pé part 1 lẹ ṣe àṣetán ló níyìn. Ẹ bá wa ṣetán, bàbá. We want to secure our land, our forest. And I want you to remember the word of Baba Wakan, Brigadier General Kule Togu retired. That Fulani has already invaded the Yoruba land with full arm. Ayé ṣì wà fún wa to flush them out. Kò sí bí àlejò ṣe máa mọ̀nà tó ní onílé. Ìgbòho dé sẹ́, ìgbà ọ̀tún dé, ọmọdé yẹmọ́dé. Orúkọ Ìgbòho ló dé tó kó jìnnìjìnnì bà wọ́n. Àwọn kan wá sọ pé ẹ wá ríra yín gẹ́gẹ́ bí ọ̀tá Ìgbòho. Ẹ máa sun kúkú ni. Ẹ máa sun ẹkúkú ni tẹ́ ń gbá àwọn ọmọ Yorùbá á wá kó lẹ̀kẹ̀ sí wọn lọ́rùn oyè tí ò relevant nílẹ̀ Yorùbá gbélé wọn lórí àwọn náà àròkọ wọn ti arrive ẹ máa sun kúkú ni let every city in Yorùbá land kẹ́ẹ̀kọ́ pín tó ń ṣẹlẹ̀ lẹ́kìtì ń báyìí flood them out ẹ lọ in group ṣé wọ́n fún Yorùbá lórí ọ̀fẹ́ láti dá ọjà alẹ́ ní Katsina ṣé wọ́n fún Yorùbá lórí ọ̀fẹ́ láti dá ọjà alẹ́ ní Sokoto tàbí Bínú Kẹ́bì ẹni ọjà tàbá ti ní àwọn Fúlàní ló ná ẹ ló dà wọ́n rú bẹ́ẹ̀
Say no to Alejoran in Yoruba land. We don't want them again. We must flush them out in Yoruba land. Baba Tinubu, ẹ ti ṣe kan, ẹ release ọmọ yín, ẹ̀yin náà wá wò. Ẹ release ẹni. Wọ́n gbọ́ pé ó ń bọ̀ sí ni. Jìnnìjìnnì ti bò wọ́n. Tẹ́ bá wá fún lórí ọ̀fẹ́ kó lead security ilẹ̀ Yorùbá ńkọ́. Àlàáfíà ó dé bá wa. That is part 2 ta fẹ́ kẹ́ tètè. Ẹ bá wa kọ fún fíìmù yẹn pápápá kẹ́dẹ̀ bá wa á tiẹ̀. Ẹ wá fi Sunday Igboho ṣe actor. We need to secure our land. And we don't want bastard in our land anymore. Ẹni mo fi sọ lánàá pé ọmọ aládé iṣẹ́ fún ó yàtọ̀ sí ọmọ agbọ́pa funfun tó jẹ́ pípọ̀ ọ̀pá funfun ló wálé ayé ẹ̀wà gbé kó wọṣọ funfun kó máa fi Yorùbá gbowó kiri. Ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ọmọ aládé iṣẹ́ fún ni wọ́n ní ọmọ onílù ò ní jẹ́ kí ìlú òun ó tú. Ìran ọmọ onílù atẹlẹ̀ jẹ́jẹ́jẹ́ àwọn àlejò atẹlẹ̀ bàìbà ẹ má bínú ilé mẹkáníìkì ni mo wà ní mo fi ń làágùn. This is time to say no to them. This is time for the Yorubas to react. Flush them out in our town. Kóníkálùkù wa kó dìde. Mo tún fi àkókò ẹ̀yin àwọn ọba kọ̀ọ̀kan gbàlejò àwọn Fúlàní sílé. Bàbá mi, ẹ̀yin bàbá yìí, ohun tó wà lẹ̀ ti kọjá kẹ́ máa gbàlejò Fúlàní, kẹ́ máa fà wọ́n Fúlàní jẹ oyè. We are not one. Flush them out. Bọ́lá Ahmed Tinubu ní ọdún méjì tó fẹ́ pa o. Wọ́n ṣe kàn lọ́n di 16. Wọ́n succeed ni. Ẹ̀yin ẹ máa wò. Tó bá wá succeed, what will be the fate of the Yoruba race? Èrè ìdí tẹ́yìn àgbàgbà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ act fast nìyẹn. Tẹ́ gbọ́dọ̀ act fast. Ìgbà yá tù wá lára o. Afẹ́fẹ́ ìtura yẹn ti ń fẹ́. Ọlọ́run kọ́ ló máa sọ̀kalẹ̀ wá láti wá bá wa flush wọn out. Àwa la máa sọ̀kalẹ̀. Ẹnu ẹni ní Yorùbá sọ pé a fi ń kọ mẹ́jẹ. Let us reject them. Totally reject in our land and say we don't want them. Ara tán dá nílẹ̀ wa wọn lè dá. So mo kí gbogbo ẹ̀yin ọmọ Adó àtẹ̀yin ọmọ Èkìtì kọ̀ọ̀kan tẹ́ ti dìde. Tẹ́ gbọ́ pé Sunday Igboho dé pé no ṣe àwọn ará bíbá tó ń lé ní Kano ní Katsina tó jẹ́ pé ọ̀dọ̀ wa ilẹ̀ Yorùbá náà fẹ́ fi ṣe base. Say no. Ẹ rí àwọn tán mú ní ìkùn níjọ́ àná tó bá yẹ sọ pé òun fún wọn ní 2 hours kan fi lù ńlẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ìlú ní ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ ká máa lé wọn. Èyí tá bá lè lè lọ́wọ́ ẹ̀rọ ká lé lọ́wọ́ ẹ̀rọ. Èyí tá bá lè lè lágídí ká lé lágídí. Kó dìjà kí àwọn aráàlú bá wa dá sí. Yorùbá wípé àìwà nílé ẹni fọrùn yín ni mo gbọ́. Wọ́n wá ń ká wa mọ́lé, wọ́n ṣe wá bọ́ ṣe jojú. We must reject them. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ má gbàlejò ọ̀ràn o. Ẹ má gbàlejò ọ̀ràn o. Mò ń padà bọ̀. Tí topic ẹ máa jẹ́ pé àkókò ìsinmi kọ́ leléyìí. We must not relax. Ká ní anti-release Sunday Igboho ká wá relax. Torí àwọn tá à ń wí olórí ibú ayé àtọ̀run ni wọ́n. Apanilẹ́kúnjayé ni wọ́n. Yorùbá ọ̀tá wa òsùn. Yorùbá ẹgbọ́n tí àwọn onílẹ̀ ń wí. Yorùbá ẹ má ti wá sí ìsinmi. Ẹ gbọ́ bí ohun tí àwọn onílẹ̀ ń wí. Pé láàrin ọ̀tá sílẹ̀ wà ẹ máa ṣe kíni kẹ́ máa ṣọ́ra. Yorùbá má ti wá sí mi. Gbọ́ bí àwọn onílẹ̀ wí pé ní àárín Fúlàní lẹ̀ wá kẹ́ múra. Ẹ ṣé gan.